àhesọ lásán ni digbí la wà àwọn agbébọn kò lè borí wa láéláé iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí ló sọ bẹ́ẹ̀. iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí ti bọnu àtẹ́ lu àhesọ kan pé àwọn agbébọn ṣe wọ́n ní ṣùtá. wọ́n ní àwọn ti kan àwọn agbébọn tí ń da omi àlàáfíà ìlú Kwara rú ní eyín ọ̀kan. wọ́n ṣàlàyé pé àwọn ọmọ iléeṣẹ́ ológun yìí tí wọ́n sọ Kogi sípínlẹ̀ Kwara ti ní àkọsílẹ̀ onírúurú àṣeyọrí tí kò lóǹkà. àlàyé ọ̀hún kò sẹ́yìn bí ìròyìn kan ṣe ń lọ káàkiri pé àwọn agbébọn ṣe àwọn ọmọ ológun ilẹ̀ yìí ní jàǹbá tí wọ́n sì tún kó ohun ìjà ogun wọn lọ. ṣùgbọ́n agbẹnusọ fún iléeṣẹ́ ọmọ ológun tó wà ní division kejì Lieutenant Polycarp Okoye tí wàá bẹnu àtẹ́lu àhesọ ọ̀hún nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Monday. ó ní àtàrí àjànàkú ni àwọn kì í ṣẹrú ọmọdé àwọn agbébọn o.